وعلى جميع المشاركين والله حقيقة جادوا وأجادوا وواكبوا المشاقات عند كتابة هذه القصائد، ومن باب الإلقاء لا يمكن الإلقاء أمام جهابذة العلماء هذه إلا أن الله نور قلوبهم وساعدهم بقوته، وجزاهم الله عنا خير الجزاء. آمين. خير الجزاء. آمين. الآن نعطي جميع المشاركين الفوائز والجوائز. إن شاء الله ندعو الشاعر المشاركون بالله اخرجوا. gbogbo àwa tí a figagbága tí a ṣe bákan yẹn ẹ dákun ẹ jáde síwájú àgbàlagbà síwájú kí wọ́n tó máa pe ẹni ó gbégbé orókè. qabla taqdimi al-jawaiz. kò sẹ́ni tí ò ní gba tékèwé. insha allah. lábẹ́ bẹ́ẹ̀. ساعد الله المدير الذي نظم هذه الجلسة. ẹ dákun gbogbo òjòkó yẹn já sí àmì kúrú dáadáa. àdúrà wọn ṣe fún kó wa ò tí ń bá ní فيا للعجب بالنظر إلى الجوائز الموجودة. wọ́n ní ó jọ àwọn lójú pé àwọn rí ntọ́da tí ń jáde lọ́dọ̀ bàbá wa Mudiru láàyè. wàláhi. wọ́n ní ntọ́da ọ̀dọ̀ ẹ̀yẹn dáadáa náà ní ti jáde fọmọ dáadáa. ما نقول سوى أن ندعو الله له. ní sí pé àdúrà náà láṣẹ. والله ربنا يساعدكم. Ọlọ́run ní ti ràn yín lọ́wọ́ kò ní padà. ويسدد خطاكم. kọ́dà ibi gbogbo bíi tẹ́rìn òun náà ni ó máa ràn yín lọ́wọ́ lérí ẹ̀. بحق كلمة لا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين يا رب. الشاعر من مركز دار الإيمان والغفران ليتفضل. دار الإيمان والغفران kó máa bọ̀ wá wájú àwọn àgbàlagbà lábẹ́ pé à ń pè náà. à ń fi àsìkò yìí tó gbogbo àwa ló kọ lókì ní etí ipe ilé kéwú dáadáa yìí tí gbogbo wa wà ní abẹ́ òrùlé rẹ̀ tá a wà ní abẹ́ bògì rẹ̀ báyìí. Ọlọ́run ní a ṣe ìwé kétébé kan wọ́n ń pè majalla magazine ní jẹ́ bẹ́ẹ̀. ẹni tí Ọlọ́run ò ní ó ṣe kòńgẹ́ tàná tí ò ṣe ti jẹ́ ta tọ́lọ́run wá fi ṣe kòńgẹ́ ríire gbáà lónìí. àǹfààní ń bẹ fún wa láti lọ́ǹchì ẹ̀ síwájú ká tó máa lọ mọ́sálásí. Ashair Abdulbasit Suleiman Akorede. Abdulbasit Suleiman Akorede. wọ́n ń pè wá. Markazi Khairil Umma. àwọn tí wọ́n ń pè yí ẹ rí pé ẹ ti gbọ́pọ̀ wọn. Khairil Umma. àmọ́ wọ́n ń gba tékèwé. Markazi Khairil Umma. Markazu Khairil Umma. kí afa náà bóde. wọ́n ní ẹ gba tékèwé. bandele wọ́n pè ẹ má tu àfi tẹ́ bá délé o. Ashair ẹ ti ṣe ríire lónìí ẹ ya fọ́tò pẹ̀lú àwọn àgbàlagbà ẹ ránjú mọ́ fọ́tò alibarika ní jẹ́ bẹ́ẹ̀. Najib Yusuf Olúgbọ́n Sheikh Shuaib El-Hayy alladhi kunna fi haramihi. majalla náà wọ́n kó dé yìí ẹ bá rí rẹwà púpọ̀ ntí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọmọ ní wọ́tọ̀ bá mọ̀ sáà ránjú mọ́ máa wò alibarika ó máa wọlé rẹ̀ bí mú àtọ́ Mamu Malik ni ilé tí ọba sí nǹkan sí. a fẹ́ lọ́ǹchì ẹ̀ àtàná láti ń lọ́ǹchì ẹ̀ báwọn àwa máa pàtẹ ríire fáwọn èèyàn ní pé ẹ wá sí ayé halal fala. Ashair Abdulsalam no Markazi Sumrati Suada Abika Markazu Zumrati Suada. Zumrati Suada Abika. Rakan. wọ́n ní ẹgbàá tékèwé tó ń ti majalla ẹ kà ó. Ashair Ahmed Tijani Adebayo min al-madrasati as-Saadiyya as-Salihiyya. Saadiyya Salihiyya. afada. faina jaizatu.
Allah yubarik fi. Àmín. Ẹ já sàmì kó hó. Ash-sha'ir Gbẹ̀yìn ya wa tẹ̀ ń ṣe àmín ni. Ọmọ yóò gbà yìí tó ti báyìí lọ. Al-Adabi. Àpè sukar. Ṣúgà ní jẹ́ bẹ́ẹ̀. As-Sukari. Wọ́n ní orin àfáà ní ṣúgà ó ní ìdíkọ́ gbà nǹkan lọlé. Kẹ́ máa fi mú kọ́. Ahmad As-Sukari ma Al-Madu Al-Azhari Al-Sharif. Àbáni ọmọ Sàmí àmáwò dásà látúlẹ̀ ilé kéwúlá dálẹ̀. Afáyẹ̀ gba majalla ni. الآن Majalla ni magazine ní bẹ́ẹ̀. المرتبة الثالثة Allahu akbar. الذي هو الشاعر Ẹni ó gbé ipò kẹta wọn ò gbé fún ó gbé fún rẹ̀ ni o. Wọn ò gbé fún ó gbé fún rẹ̀ ni o. Abdul-Latif Ọmọlábí. Abdul-Latif Ọmọlábí láti lè kéwú wa ti ń jẹ́. Markazi Nuril Hikma. Markazu Nuril Hikma. Ọmọlábí. Ẹ dákun ẹja gbọ́lọ̀ ń tóbi fáfá. Ìgbọ́lọ̀ ń tóbi là á máa ń nú mímọ́ àkílẹ̀ lóko. Gbàtọ́lọ́hún ní ká máa náwó ní Masa yìí wọn ò sí náà lákàrà ilépo. Wọ́n lówó ló tọ́ sí ọkọrin ọkọ dá. Wọ́n ló yin Nàìjíríà fún wa ọsàn tí ń ṣe wa ó sì sọ oògùn rẹ̀ tá a lò sí. Wọ́n ní oògùn gbogbo ẹ̀ náà ní eléyìí tá a gbé fún ọ yìí pẹ̀lú owó tó lóko tó tún lókì. Owó téèyàn bá rí téèyàn ó fi ra lẹ́ńjẹ̀ ń gbẹ́. Wọ́n ní béèyàn bá rí irú owó yìí gbogbo nǹkan ti dáa. Ẹni ó gbé pò kejì la fẹ́ gbọ́. Afáwa Muhammad Tawfiq láàyè. Shuaib المرتبة الثانية ẹni ó gbé pò kejì wọn ò gbé fún o. والشاعر عبد الباسط òun náà lakọrin dáadáa ni. تجاني نور العلم. Abdul Basit At-Tijani láti ilé kéwú wa tí í ṣe. مركز دار القرآن والحديث. القرآن والحديث الفيفاوي. الفيفاوي. فيفاوي الفيفاوي. والذي صعد Allahu Akbar fafa. المرتبة الأولى ẹni ó wá gbé pò kíní tí wọn ò gbé fún òun ló gba wájú sáyà gbangba. والشاعر òun èso bẹ́sẹ̀rẹ́ akọni ìsìláàmù ni. صادق Ọlákúnlé Dhikrullah min markazi Al-Ulum. Kabirullah. Òkùbú Agége Ìlọrin. ẹ má jẹ́ n sọ Lárúbáwá mọ́ ẹ dákun ẹja gbọ́lọ̀ ń tóbi. ẹja gbọ́lọ̀ ń tóbi lẹ́ẹ̀kan sí i. ntí kan dùn mí ni wípé ẹ má jẹ́ n sọ. Al-min musharikin walam yumna lahu jaizatu. Naam. من أي مركز؟ أفاوى محمد توفيق مركز العلوم اسمه والدعوة. نعم هوني. نعم. ẹni ó gbé borókè agbé fún o. èyí tó kù náà ni pé màjálà wa yìí apàtẹ ríire sí kálukú àwọn eléríire tí a wà ní ìjókòó eléríire ká sì pèrún màjálà ó yẹ súnmọ́ àwọn méjì yé gba màjálà. Irun pípè ní òkú tí a pè ìgbà tó já sí pé Jímọ̀ náà ní tòní nínú tí ọjọ́ Jímọ̀ yìí ń bọ́ sí náà ní Good Friday gbogbo ọjọ́ náà ní ń gùdù lọ́dọ̀ mùsùlùmí àmọ́ eléyìí tún gbọ́ngbọ́n tún kàn sí tòní ẹ worú eléyìí tá a jòkó ẹ̀ yìí Ọlọ́run má jẹ́ wọn kó wá o àbọ̀kọ̀lá la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Ayakumullah. إن شاء الله إلى انتهاء هذه الجلسة المباركة ندعو الله لشيوخ الموجودين والآباء والأمهات أن يبارك في أعمالنا ويقوي ضعفاءنا ويطول أعمارنا ويغني فقراءنا وسدد خطانا برحمتك يا أرحم الراحمين. آمين. وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما. آمين. tá a bá kírun tẹ́ ẹ dákun màjálà yá tún lọ́ǹtì ẹ̀.
kí gbogbo wa ká farabalẹ̀ ká gbọ́ khutba tòní á gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. ẹ dákun